adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èmi orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ sí Sunday Igboho. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo ọmọ Yorùbá nílé lóko. À ń dúpẹ́ lọ́wọ́ Yorùbá Nation Security Diaspora. Adúpẹ́ lọ́wọ́ yín o, adúpẹ́ lọ́wọ́ yín. Ojú ò ní tì í láéláé. Ẹ máa ga sí ni o. Ilẹ̀ Yorùbá ó gbè yín o. Lágbára Ọlọ́run tí ilẹ̀ Yorùbá bá dúró, àní wẹ́nì kọ̀ọ̀kan yín tí o. Adúpẹ́ lọ́wọ́ yín lórí owó mọ́tò tẹ́ fún wa 6.5 million. Adúpẹ́. Ọwọ́ yẹn máa lọ sókè o. Ilẹ̀ Yorùbá ó dẹ́ gbè yín. Lágbára Ọlọ́run ní jẹ́ kẹ́ jábọ̀ ẹ kéré oko délé o. Nígbà tí Ọlọ́run bá ṣe tílẹ̀ Yorùbá bá ń dùn, àní wẹ́nì kọ̀ọ̀kan yín tí láéláé. Lágbára Ọlọ́run ẹsẹ kó àdótì Ọlọ́run dẹ̀ mọ̀ dúró tì yín, adúró tilẹ̀ adúró tàwọn ọmọ yín ẹsẹ gan bẹ́ẹ̀ sì ń dúró tilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ní òní yọ ẹ̀kọ́ dẹ̀ ní gbé yín ṣubú. Gbogbo bí tẹ́ wá fẹ́ kí ilẹ̀ Yorùbá ó dé, gbogbo bẹ́ẹ̀ sì ń sáré kìtàkìtà kí gbogbo kéésì pé orí atara yín nìkẹlẹ̀ ń sáré fún gbogbo ọmọ Yorùbá káàkiri pé kálàáfíà wà ilẹ̀ Yorùbá kí security wà. Ọlọ́run bá tó láyé tó lọ́run yóò ṣe àlàáfíà fún yín, yóò ṣe security fún yín. Lágbára Ọlọ́run ẹ ṣé adúpẹ́ o, ẹ ṣé o ojú ọ̀dẹ̀ ní ti náà ní tán wọ́n yín o, ẹ ṣé gan. Àwa náà dẹ̀ ní èmi Sunday Adéyẹmọ mi ní dójú tì yín láṣẹ Ọlọ́run. Mo dúró tọkàntọkàn, mo dúró taratara lórí ọ̀rọ̀ Yorùbá yìí. Ọlọ́run dẹ̀ gbé wa dókè, yóò gbé wa ga lórí ẹ̀, kò ní jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wá jábọ̀. Ẹ ṣé mo dúpẹ́. So gbogbo bí kíbi tẹ́ bá tún fẹ́ ká mọ gbèsè tẹ́ bá fẹ́ ká gbé, ẹ mọ́ dákẹ́ ẹ̀dẹ̀ tó mọ tọ́ wa sọ́nà.